Bàbá ètò ló tún gorí afẹ́fẹ́ Ọmọlúkà Great TV ẹ jẹ́ ká jọ gbọ́. Ètò bàbá ètò ló tún gorí afẹ́fẹ́ Ọmọlúkà Great TV ẹ jẹ́ ká jọ gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n àtòyé ẹ̀yin sọ̀mọ́rí ìlú ẹ wá ń kan fìdílé ètò látẹnu ọmọ yín ọ̀rẹ́ yín Ọmọlúkà àpèdè máma pé ìtànà ó ti yá ẹ jẹ́ ká jọ mọ̀ ó yá. Ètò bàbá ètò ló sì gorí afẹ́fẹ́ Ọmọlúkà Great TV ẹ jẹ́ ká jọ gbọ́. Kékun ilé kó lọ́rùn ó fẹ́ ní o. Informative program, educative program. Kẹ́ like, kẹ́ share, kẹ́ tún bá wa subscribe. Òmìnira ọmọ Yorùbá ló jẹ wá lógún tilẹ̀ tókò. Ọmọlúkà Great TV ẹ jẹ́ ká jọ gbọ́ ó yá. Ètò bàbá ètò ló sì gorí afẹ́fẹ́ Ọmọlúkà Great TV ẹ jẹ́ ká jọ gbọ́. I love Yorùbá nation. Ilẹ̀ adúláwọ̀. Yorùbá nation ilé tìyá òmìnira ọmọ Yorùbá o ló ṣe kókó. Yorùbá nation ilé tìyá òmìnira ọmọ Yorùbá o ló ṣe kókó. I love Yorùbá nation. Ògo ilẹ̀ adúláwọ̀. Ikán parapọ̀, wọ́n parapọ̀, wọ́n mọ̀lé. Èèrà parapọ̀, wọ́n parapọ̀, wọ́n má gìyàn. Ẹ jẹ́ ká parapọ̀, ká fi mọ̀ ṣọ̀kan. I stand for unity, ìṣọ̀kan lórí orílẹ̀-èdè wa. Yorùbá nation, ilé tìyá, òmìnira ọmọ Yorùbá o ló ṣe kókó. Ẹ wò bí ẹ fẹ́ bí ẹ kọ̀, a máa gba Yorùbá nation yìí o. Ó dá mi lójú dé gbangba. Ẹlẹ́dẹ̀ ó máa dọ́yọ̀, ariwo ẹ̀ ló máa pọ̀ o. Ilẹ̀ ìlérí ni Ọlọ́run wá mú wa débẹ̀ ní dandan oṣù. Yorùbá nation ilé tìyá òmìnira ọmọ Yorùbá o ló ṣe kókó. I love my nation. Yorùbá nation ilẹ̀ adúláwọ̀. A máa gbà ó ó di dandan. Onílé kó lọ sọ fàlejò. A máa gbà ó di dandan. Kí àdúgbò gbọ́ kó lọ rúgbó bẹ́ẹ̀. A máa gbà ó di dandan. Bí ẹ fẹ́ bí ẹ kọ̀ sẹ́. A máa gbà ó di dandan. Yorùbá nation ó máa dúró. A máa gbà ó di dandan. Láṣẹ Elédùmarè. A máa gbà ó di dandan. A máa gbà ó sọ sẹ́. A máa gbà ó di dandan.
are black. Navy blue check. Yakama. 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 Just Igbo. Just Igbo. Igbo. Oh God, you are confused. The love is too much. 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 Yakama. Yakama. Let's go. Ẹkúlé gbogbo ẹ̀yin olóríire ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé níbikíbi tẹ́ tí ń wò mí. Mo kí yín lọ́mọdé lágbàlagbà lónílé lálejò lọ́kùnrin lóbìnrin, gbogbo yín ni mo kí. Mo kí yín o, mi ò kúkú lólódì ẹnìkọ̀ọ̀kan. Mo kí ẹ̀yin bàbá mi pápátá, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin onílé, mo kí ẹ̀yin àlejò. Lónìí níbi tí ọ̀rọ̀ dé dúró báyìí, kò sí nǹkan tí a gbọ́dọ̀ ṣe ju pé ká máa bára wa sọ èyí tí ń jẹ́ òtítọ́ lọ. Ká la òtítọ́ mọ́lẹ̀ ká sọ, àní wí síbẹ̀ ká kú síbẹ̀. Èmi ò dẹ̀ ní fọwọ́ bo irọ́ lójú, màá sọ bó bá ṣe yẹ kó rí. Kí n tó lọ bẹ̀, mo sọ fún yín pé oyin wà, èyí tá níyẹn àti tà á, àtúntì kò mí dé. Oyin ògidì ẹ wò, oyin ògidì, àwọn ọdẹ tí mo lè fọwọ́ wọn sọ̀yà tó o bá mú oyin lọ, oyin tó o bá rà á lọ, tí o bá test ẹ̀ tó mọ náà mi test ẹ̀ tó rí i pé fake ni, máa fún ẹ ní 50,000 naira padà. 50,000 naira máa san padà fún ẹ lórí ẹ̀ tó bá rí i pé fake ni. Mo guarantee, just to tell you pé mo guarantee ẹ ni. Ó máa ń lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá nílò anywhere tó bá wà káàkiri Nàìjíríà tàbá gbáyé, bó jẹ́ Amẹ́ríkà bó jẹ́ Canada, eléyìí tá kó wá last àwọn èèyàn rà mú ẹ̀ dáadáa l'Amẹ́ríkà tá dẹ̀ sẹ́ndì ẹ̀ sí wọn. Oyin ògidì ó ní iṣẹ́ tó ń ṣe lára. Ẹ lè fi oyin gidi, ẹ lè fi wé oyin ṣúgà. Oyin ṣúgà máa ń pa fún ìṣòro ara ni, ṣùgbọ́n oyin gidi ó máa ń mú ìṣòro kúrò ní ara ni. So tó o bá nílò kàn sọmọ lúkà, ìwọ̀nba tán tún kó wá kó tó tán kàn sí wa. Àwa ò ní ta oyin ṣúgà fún yín, omi ìfẹ́kẹ́ kú torí gbogbo yín lẹ wúlò fún mi. Gbọ́n kí n kọjá sórí ètò mi. Ọmọlúkà ni mo jẹ́ pín ètò yìí pín. Àwọn kan sọ pé Ọmọlúkà máa sọ̀rọ̀, mo ní máa sọ. Ìtọ́jú mi rí àti nǹkan tí etí mi ń gbọ́, mo gbọ́dọ̀ sọ̀rọ̀. Síwájú gbogbo yín lẹ rí bí nǹkan ṣe ń lọ. Nǹkan le kókókókó. Gbogbo nǹkan nira gógógógógógó. Bó ṣe le kókó fún àgbàlagbà ló le fọ́mọdé, ló le fún yúnú, ló le pàṣẹ ẹ̀mí. Ìbéèrè tó yẹ ká béèrè lọ́wọ́ ara wa, kí ló fa ìdí tí nǹkan ṣe wọ́n gógógógógó? Ẹ gbọ́, kí ni ìdí tí nǹkan ṣe wọ́n gógó, tí nǹkan ṣe le? Àwọn wo ló wà nídìí ẹ̀? Tí wọ́n bá béèrè lọ́wọ́ yín, ẹ sọ wípé ìjọba ló jẹ́ kí nǹkan wọ́n gógógó tí nǹkan fi le. Òótọ́, ìjọba kó ipa nínú ẹ̀. Tádẹ̀ ìjọba tá à ń sọ, ìjọba Tinubu ó kópa nínú ẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ sọ àwọn àṣírí fún yín tí gbogbo yín dẹ̀ káràmásìkí tẹ́ ẹ̀ kíyèsí rárá lẹ́ni. Yorùbá ẹ fura. Gbogbo ẹ̀yà méjèèjì tá a mú létí, àwọn méjèèjì ni wọ́n kórìíra wa dọ́ba. Àwọn Ìgbò rádà, àwọn ẹ̀yà Ìgbò wọ́n hate ìran Yorùbá with passion. They hate Yoruba people with passion. Tó bá wá bí tó bá wá sọ̀sọ̀kúsọ o free, but tó bá wù ẹni kó o sọ, èmi aṣọ tinú mi jáde, òótọ́ ọ̀rọ̀ máa ń korò ní. The Igbo wọ́n kórìíra ìran ọmọ Yorùbá, àwọn Hausa àti Fúlàní wọ́n kórìíra Yorùbá, àwọn méjèèjì tábúlétì náà kórìíra wa. Èyí tó wá jẹ́ ìbànújẹ́ ńlá fọ́kàn mi ni pé Yorùbá fúnra ara wọn gan wọ́n kórìíra ara wọn. Yorùbá wọ́n tún kórìíra ara wọn. Ló bá wù yín kẹ́ pin, ló bá wù yín má pin. Aṣerú ẹ̀ láìpẹ́ yìí táwọn kan lọ rìpọ́ọ̀tù péjì wa, tọ́tàkì péjì wa, wọ́n sì sí ẹ̀, wọn ò jẹ́ ká rí program ṣe for days. Kó káyé ẹ̀tún block wẹ̀. Àbíbi tá a tún ti máa sọ̀rọ̀, a tún sọ. Òtítọ́ ọ̀rọ̀ a máa kóró ni ọmọ ìyá sọkúsọ. Ẹ pin. Ṣé ẹ rí
nǹkan le kókókókó tẹ́ ẹ bá wo gbogbo à ń rà à ń tà ọ̀ká tẹ̀ sọ pé à ń tà kámúrírà kúrò àwọn ọmọ Ìgbò ló wà nídìí ẹ̀. Factors méjì ló bí ọ̀wọ́n gógó tó wà níta. Factors àkọ́kọ́ òun ni dọ́là tó rise tó le koko tó wọ́n. Mo béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò mí. Àwọn wo ló wà nídìí dọ́là? Àwọn wo ló ra? Àwọn wo ló tà? Àwọn wo ló wà nídìí black market? Tí wọ́n make decision lórí dọ́là against in tó yẹ kí CBN kó gbé jáde. CBN ló yẹ kó pàṣẹ, àwọn ló yẹ kó mọ̀ nípa ẹ̀, àwọn ló yẹ kó dábàá ipò yẹ báyìí ní kí dọ́là jẹ́. Ṣùgbọ́n CBN ò láṣẹ lórí ẹ̀. Àwọn tó ń pàṣẹ ẹ̀, àwọn Fúlàní àwọn Haúsá ni o. Ẹ jẹ́ máa rí kọ́mẹ̀ntì yìí kí ló ṣẹlẹ̀. Ẹ̀yin tẹ́ ń wo fídíò yẹn máa pín, tẹ́ ẹ gbàgbọ́ nínú ọ̀rọ̀ tí mò ń sọ, tẹ́ ẹ dójúlówó ọmọ Yorùbá. Any other person tí ò bá bìlífù nínú ẹ̀ tó bá tẹ̀jọ́ ọmọ Yorùbá. Kò sí wàhálà, tó bá fẹ́ wò mí, máa wò ó kó máa gbọ́ mi. Bóòdù ẹ̀fẹ́ wo jáde kó máa lọ kò sí wàhálà. Mi ò rẹ́ anybody that no dey send. Níbi tọ́rọ̀ dé dúró sí ó ti dojú ẹ̀ ó ti dojú ọlọ́mọ kú. Àwọn èèyàn ti ń lọ ń pokùn so torí àìnírètí. Àwọn èèyàn ti ń bu nǹkan jẹ torí àìsí ìrètí fún wọn. Ẹ̀dẹ̀ ní ká pẹ̀lú wa mọ́ ká má sọ̀rọ̀. Àwa á sọ̀rọ̀ o. Ọmọlúkà ni mò ń jẹ́. Mi ò kórìíra ẹ̀dákẹ́dá. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ìran ọmọ Yorùbá màá sọ bó bá ṣe yẹ kí n sọ. Kò sí tẹ́fẹ́ tó jẹ́rò tí a ṣe. Factor méjì ló bí nǹkan tó le koko nílùú. Dọ́là tó rise. Dọ́là gbówó lérí. Àwọn wo ló wà nídìí dọ́là? Tí dọ́là fi wọ́n gógógógógó. Haúsá àti Fúlàní. Àwọn ni wọ́n ń pàṣẹ ẹ̀. Àwọn ni wọ́n rà á. Tí wọ́n tún tún tà. Àwọn ni wọ́n sọ fún ẹ pé iye báyìí ló máa jẹ́. Àwọn ló ń determine price yẹ. That is number one. Number two, àwọn tó ń rajà tí wọ́n ra ọjà dé tó bá máa sọ lọ tó bá sọ pé wọ́n ní dọ́là tó wọ́n ló jẹ́ kí ọjà kó wọ́n. But the question is this, kẹjẹ ká bira wa léèrè. Àwọn tó lọ ń rajà yẹn kó tó ọjà tí wọ́n ní kí dọ́là tó wọ́n kí ló dé tí wọ́n tà lọ́wọ́ gbogbo fún wa. Dọ́là tó ti drop kí ló dé tọ́jà ò drop. Tó bá jẹ́ pé dọ́là ló jẹ́ kí nǹkan wọn gógógógó kí ló dé tí dọ́là drop kí ló dé tí ọjà tí ò drop. Ṣé wá níbi tí mò ń lọ ni wípé mo gbọ́ àwọn àṣírí ọ̀rọ̀ kan lẹ́nu òun ló pàpà pọ̀ tìbí tí mo fi jáde ló pọ̀ mi tí mo fi jáde pé màá wá sọ ilé ìfún mi. Yorùbá ẹ fura àṣẹ máa tẹnu mọ́ fún yín bẹ́ẹ̀ fura. Yorùbá nítorí bẹ́ẹ̀ fúnra yín gan òfún ẹ fẹ́ràn ara yín kò jẹ́ kẹ́ ẹ mọ̀ yín pé àwọn alámúlétì yín méjèèjì wọ́n kórìíra yín with passion. Mi ò sọ in tó bá wọ anybody ní kó pè mí ní tribal by God, pè mí ní entity botori, pè mí ní whatever you want to call me, you are free to do. But as far as I'm concerned, I am a typical Yoruba person and I will defend and protect this Yoruba land. Anyhow, anyway. Jẹ́ kí n sòótọ́ fún yín. Gbogbo àwọn gbogbo bí nǹkan ṣe lé níta, àwọn ọmọ náà, àwọn ọmọ Ìgbò, wọ́n mọ̀ ọ́ mọ̀. Jẹ́ kí nǹkan lè kókókókókó ní. Pẹ̀lú gbogbo bó ṣe pariwo dọ́là tó kò yẹ kí nǹkan lè tó bó ṣe tó yìí. Ẹ má jà kanra wa jẹ. Nígbà tí mo dẹ̀ ṣe sọ bẹ́ẹ̀ fún yín ni pé wọ́n ṣe rí ẹ má jà kanra wa. Inú bí wọn pẹ̀lú bí Tinubu ṣe ń ṣèjọba tipátipá tí òbí ò ṣèjọba. Reality mo sọ fún yín yẹn. Ara tó dẹ̀ bí àwa nínú sí Tinubu gangan nìyẹn. Why must you accept to come and be the president of Nigeria? Nígbà tí wọ́n mọ̀ pé Nàìjíríà ń gan òrìṣà ara ẹ̀, Nàìjíríà fúnra rẹ̀ dojúdé, Nàìjíríà ti parẹ́ ó ti bàjẹ́. Kí ló dé tí bàbá Tinubu gbà láti wá sí president? Mo ń garanti ẹ̀yin ọmọ Yorùbá ni tó bá jẹ́ Peter Obi ló ń ṣe president Nàìjíríà, mo ń garanti pé nǹkan máa le gan-an ni. Dọ́là máa wọ́n. Ṣùgbọ́n bí nǹkan tún ṣe le yìí, kí tẹ́ ẹ bá ṣàkíyèsí, ìdánilójú wà pé àwọn ọmọ Ìgbò wọ́n mọ̀ ìdí ni wípé àwọn ló wà nídìí gbogbo bọ́n ṣe ń rà bọ́n ṣe ń tà. Ẹ lè súnmọ́ ẹ bá lè fẹ́ ẹ ń ṣiṣẹ́ ilé
tẹ́ ẹ bá lọ bí tó ti ń ta building materials ọmọ Ìgbò lẹ́ máa bá ń bẹ̀. Ẹ fẹ́ ra fúláwà tẹ́ fẹ́ fi dín oúnjẹ tẹ́ fẹ́ fi ṣe búrẹ́dì tẹ́ fẹ́ jẹ ọmọ Ìgbò lẹ́ máa bá ń bẹ̀. Ẹ fẹ́ ra oògùn ọmọ Ìgbò lẹ́ máa bá ń bẹ̀, àwọn ló ń tà á. Ẹ fẹ́ ra limit kí ni nǹkan náà aṣọ or what àwọn ọmọ Ìgbò lẹ́ máa bá nídìí ẹ̀. Àwọn ni wọ́n mọ àṣẹ lórí ẹ̀, àwọn ní export ẹ̀ wá. Electronics ó fẹ́ ra TV ó fẹ́ ra TV ó fẹ́ ra tọ̀hún àwọn ọmọ Ìgbò lẹ́ máa bá ń bẹ̀. Tí èèyàn 20 bá tò lójú street kan agbára káká ló lè fi lọ́mọ Yorùbá kan láàrin wọn. Tá a bá máa wí ẹni ṣe bí Yorùbá ni ò serious ṣe bí Yorùbá ni ò ready ọmọ Ìgbò mọ̀ nípa business àṣẹwáṣẹ̀bọ̀ ọmọ ẹ̀kú wa. Ẹ ráyé yín báyẹn ẹ̀yin ọmọ Yorùbá ẹ rí òwò ṣe ẹ rí business ṣe inú oko tó tún yẹ kẹ́ gbẹ́kẹ̀lé kẹ́ ti ṣoko ẹ torí bẹ̀ wọ̀ Fúlàní òde kẹ́ rí bẹ̀ wọ̀ ẹ ráyé yín lóde Yorùbá. A dẹ̀ ń sọ eléyìí pé ìfúnra lóògùn àgbà ẹni ká gbẹnu lọ ẹlòmíì oríṣiríṣi ọ̀rọ̀ lẹ ń bùjọ wa lóríṣiríṣi ọ̀nà kó dẹ káyé kò kàn mí á sọ tiwa. Mo sọ eléyìí ẹ lọ sẹ́kọ̀ọ́ ẹ lọ sàpàpá ẹ lọ wo àwọn tó ń clear ọjà ẹ lọ wò wọ́n 80% of them ọmọ Ìgbò ni 80% of them ọmọ Ìgbò ni. The most funniest part of it tó o bá lọ bẹ̀ lẹ́nìí tó o lọ ná kíní kékeré yìí lọ́wọ́ wọn pé ẹjọ́ èló lélẹ́yìí wọ́n lè sọ fún ẹ pé 10,000 naira ni. Tó o bá máa padà lọ bẹ̀ nírọ̀lẹ́ tàbí tó bá máa dọ̀la wọ́n á sọ fún ẹ pé 15,000 naira ni. Tó o bá dẹ̀ rà lọ́dọ̀ wọn kò síbi tó ti fẹ́ rà o ní choice than to go straight kó o bá wọn rà tipátipá ìyẹn tó bá jẹ́ pé tó o fẹ́ rà yẹn ó jẹ́ tipátipá fún ẹ láti rà. Àwọn ló wà nídìí ẹ̀ gbogbo. What if wọ́n mọ̀ọ́mọ̀ ń ṣe gbogbo kìíní wọ̀nyẹn láti fi bí ìjọba Tinubu gan wó? Bẹ́ẹ̀ ni ó jọ gàtẹ́ kò jọ gà tó fẹsẹ̀ méjèèjì ń tiro ẹ jẹ́ káàró sọ́tún káàró sósì náà ṣé bó ṣe burú tó náà nìyẹn ni. They were the people àwọn ló make decision gbogbo tẹ́ ẹ rà àwọn ló make decision àwọn lásọ iye tó jẹ́ fún ẹ àwọn Fúlàní Haúsá àwọn ló ń dìtámì oye tó ń ta dọ́là ó lè dọ́là kan jáde kan sọ pé dọ́là is 1,900 mo gbọ́ pé àṣà today tí wọ́n ní 1,400 náà tàbí 1,500 ó lè dọ́là kan sọ fún ẹ pé ó ti di 1,900 kó di 2,000 kò sí anybody fẹ́ ṣe wọ́n àrà náà ni wọ́n tàbí ẹ̀ àwọn ló ewu lẹ́yìn Yorùbá ń pàṣẹ nínú ọ̀rọ̀ Nàìjíríà ewu lẹ́ ń pàṣẹ ẹ láṣẹ lórí sójà ẹ láṣẹ lórí custom wọn náà fi ọ̀gá yín ṣe custom tí ọ̀gá yín lẹ́nu àyípadà wo lẹ rí láti ìgbà tí ẹ ti sọ ọmọ Yorùbá di custom DG àyípadà wo lẹ rí láti ìgbà tí ọmọ Yorùbá ti di ọ̀gá sójà kí làyípadà tẹ rí láti ìgbà tí ọmọ Yorùbá ti di ọ̀gá ọlọ́pàá. They still control all those security agencies, all these military and paramilitaries. Àwọn tó ń pàṣẹ ló sì ń pàṣẹ. Èwo lẹ́yìn ọmọ Yorùbá ń pàṣẹ gan-an, èwo lẹ́yìn mú gan-an. Olóyè Sunday Igboho sọ̀rọ̀, ó ní Yorùbá ló gbé Nàìjíríà dání. Tẹ́ ẹ̀ bá mọ̀ lẹ́yìn ẹ lọ mọ̀ pé òdodo ọ̀rọ̀ ni. Wọ́n ti flagi mi, mo mọ̀ pé wọ́n flagi náà. Ẹ̀yin tẹ́ ń wò mí ni kẹ́ ẹ má gbà, ẹ má ṣí ẹ má tẹ̀ ẹ má pín. Ẹ má gbà fún wọn kó flag mi lájẹlájẹ ẹ má pín ẹ má comment ló jẹ́ ìbùkún ní forílẹ̀-èdè Yorùbá ẹ má pín ẹ jẹ́ ká sòtítọ́ síbi tó títọ́ bá wà àti fake product àti èyí tó ṣe gidi àwọn ọmọ Ìgbò ló wà nídìí ẹ̀ and wọ́n dẹ̀ dominate ilẹ̀ Yorùbá àwọn ló ń control ẹ̀ go to Adó Èkìtì àwọn ló ń control ẹ̀ go to Àkúrẹ́ they control it go to Ìbàdàn Òṣogbo or Abẹ́òkúta
ó gbéra ẹ má bínú ẹ̀yin èèyàn mi wọ́n flag mi ni mo sọ fún yín wọn irú nǹkan bí eléyìí ẹ mọ̀ pé tó kò lè ṣe kó má ṣẹlẹ̀ ẹ pín ẹ máa comment ẹ máa share ẹ máa like tí wọ́n bá sọ̀rọ̀ fake product oògùn tó ń pààyàn tó jẹ́ pé oògùn tó jẹ́ pé fake ni ọmọ Ìgbò lè máa bá ń díẹ̀ wọ́n ṣe fake Coke fake Guinness fake 7up fake Matonic fake this fake that ọmọ Ìgbò náà bá ní díẹ̀ ní ìsọ ilé torí pé mo kórìíra wọn but èmi sọ ni pé Nàìjíríà can never kò síbi tẹ́ ẹ̀ náà lè gbọ́dọ̀ wáyé láyé Igbo hate Yorùbá ni with passion tábàtì ẹ̀dọ́mọdé agbọ́tàn náà as far as 1952 tó ti ń dìbò bọ̀ Igbo support ọmọ Yorùbá they have never for once pé Yorùbá yà fẹ́ fún ní backup afẹ́ support yẹ Awólọ́wọ̀ contest Igbo ò dìbò fún wọ́n go against yẹ wọ́n pàdé àpòpọ̀ mọ́ Fúlàní wọ́n dìbò against Awólọ́wọ̀ ní 1960 tó fi wọ 1976 tí wọ́n dìbò 1979 tí wọ́n dìbò láàrin Awólọ́wọ̀ àti Ṣàgàrí Igbo dìbò against Awólọ́wọ̀ tẹ bá rò pé mo wá ń sọ eléyìí torí pé mo kórìíra ẹnìkan tí mo ṣe ẹ jẹ́ ká bára wa sọ títọ́ ọ̀rọ̀ mi ò rẹ́ ní bọ́dì níṣẹ́ àná sẹ́yìn this is Nigeria àsìkò tí tó kọ́ lọ́múdọ́mú ya ẹ̀gbẹ́ àwọn Igbo kan wà lára wọn tó kọ̀ sí wàhálà nílẹ̀ Yorùbá kẹ́yìn jẹ́ òfúra ẹ̀ẹ̀kan fúnra ní èyí tó dùn mí ni pé ẹ̀yin Yorùbá gan ẹ̀ fẹ́ràn ara yín Haúsá Fúlàní wọn ò fẹ́ràn yín Igbo kórìíra yín ẹ̀yin Yorùbá gan fúnra ara yín ẹ̀ tún kórìíra ara yín. 1993 Abiola dìde ẹ̀yin Igbo wọ́n against ẹni wọ́n vote against Abiola kò ní ìbò kankan nílẹ̀ Igbo. 1999 Yorùbá gbé Olúfàlàyé dìde pé Olúfàlàyé làwọn fẹ́ wọ́n ní Yorùbá ló yẹ kó ṣe é àwọn ọmọ Igbo dìbò against Olúfàlàyé they vote for Ọbásanjọ́ against ẹni tí Yorùbá gbé dìde. The same thing happened in 2003 the same thing happened in 2004 nígbà tó tún di àsìkò yìí Tinubu dìde ẹ̀yin ọmọ Igbo tún dìde against ẹ̀ ẹ̀ tún vote against ẹ̀ you have never for once supported any ọmọ Yorùbá hate Yorùbá with passion it is clean and clear kò yẹ kí nǹkan lé kókó bí eléyìí náà it shows pẹ̀lú tí mo gbá lẹ́nu ọmọ Igbo kan lẹ́ni kò kúkú mọ̀ pé màá di ọ̀rọ̀ yẹn mú kò mọ̀ pé ó máa jọ ọ̀rọ̀ kìdí fún mi ó sọ ni oníṣèbá wa la sọ yìí pé ìjọba làwa fẹ́ ṣe oníkàlọ́ máa ṣe ìjọba yẹn káwọn ọmọ ẹni ó ṣe báwọn làwọn ń control market àrà tó bá wọ àwọn làwọn lè fi market gbá ẹni tó bá dẹ̀ ń sọ̀rọ̀ kó máa rántí báwọn kan mọ̀ ń gbọ́ ọmọ Igbo tó ń tajà l'Ákúrẹ́ tó bá lọ sí Èkó tó sọ fún ẹ pé òun fẹ́ lọ rajà ọ̀dọ̀ ọmọ Igbo ẹgbẹ́ ẹ̀ ló ti lọ rà lẹ́kọ̀ọ́ ọmọ Igbo ẹgbẹ́ ẹ̀ tó lọ import ẹ̀ wá ọgbẹ́ láti lọ rà á kó wá fi l'Ákúrẹ́ àwàtà wọn kàn déédéé gbé price jáde it shows pé àwọn kan ò fẹ́ kí ìlú settle wọn ò fẹ́ kẹ́ni tí ń rọgbọ́ just pé kánsá lè máa dárúkọ Tinubu sábúrú sí burúkú ogun Tinubu ni òun ló kó òun fúnra ẹ̀ ló kọ̀wé sí I told him àwa ìpariwo ní gbangba àwọn tó súnmọ́ wọn ṣàwọn fídíò wa wọn á rẹ́ni dá sọ fún ṣebí Wọlé Ṣóyínká sọ jáde ó ní Tinubu is stubborn I told him personally that he should not contest for Nigerian president look what is happening to him today ẹ̀wọ̀n tójú Tinubu ń rí lẹ́ni àbùkù olórògbó lọ́tún ló sì ebi gan máa fi kan bù máa kàn lábùkù torí pé àtẹ̀mí lebi ń pa àtẹ̀mí ni ìyà ń jẹ kò yọ mí sílẹ̀ reason tí mo ṣe ń sọ eléyìí mo ń sọ kí Yorùbá lè mọ̀ pé yes wàhálà wúlẹ̀ kí sọ jíkẹ́ ẹ̀rọ àròjinlẹ̀ yìí pé Nàìjíríà yìí àwa mẹ́tẹ̀ẹ̀ta tá a jẹ́ gbòógì
tá lè sọ pa tán bá máa sọ̀rọ̀ tá láwọn mẹ́ta tó ní Nàìjíríà rí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yẹn gbọ́ráyé látọjọ́ táláyé ti dáyé as far back as ọjọ́ táláyé ti ń bọ̀ gbọ́ráyé rí ìsìn ilẹ̀ ṣe wá fẹ́ understand ara kò possible tanra yín jẹ ni. You said I am sentimental, no cause wahala. Wetin concern me and you? You know, what is sentiment in what I'm saying? Yorùbá, kí lẹ dì mú ten control ní Nàìjíríà? Omi yìí tó wà lákàtà yín Fúlàní ló pàṣẹ, àwọn ló control ẹ̀. Àwọn Hausa àti Fúlàní, àwọn ló pàṣẹ dọ́là, àwọn ló determine price dọ́là lé gbogbo yín lórí. Ilẹ̀ Yorùbá lẹ́dẹ̀ ti ń ra dọ́là jù, ẹ̀yin lẹ̀ ń lọ ń kàwé lókè òkun, ẹ̀yin lẹ̀ ń travel out, tẹ́ ẹ fẹ́ sanwó gbà ẹ fẹ́ sanwó àwo, ẹ̀yin lẹ̀ ń ṣe gbogbo àwọn ọmọ Igbo tó fẹ́ lọ rajà ní China ní gbogbo ẹ̀, ilẹ̀ Yorùbá ní gbogbo wọn wà, Èkó ní gbogbo wọn wà. Nínú 100% àwọn ọmọ Igbo tó lọ ń rajà lókè òkun, only 2-3% ló wà ní Port Harcourt, tó wà ní Calabar. 95% of them wọn Èkó ni wọ́n jókòó sí, ibẹ̀ náà ti ń rajà, ibẹ̀ náà ti ń ra dọ́là fún kìlọ̀ kí ń rajà wa. Wọ́n kàn make a decision lórí price bó ṣe wù wọ́n ni. Èmi wọ́n pe price fún ẹni 5,000. Jẹ́ kó dàárọ̀ la ó ti di 15,000, ó ti di 20,000. Àwọn lọ gbogbo ọjà tó ń pè lọ́jà lẹ́kọ̀ọ́ àwọn ló ń pàṣẹ. Ẹ lọ sí Ládìpọ̀ àwọn ló wà bẹ́ẹ̀. Ẹ lọ sí Alábà àwọn ni. Ẹ lọ sí Kòtàngórà àwọn ni. Ẹ lọ sí Ìdúmọ̀tà àwọn ni. Go to every market. Àwọn ló dominate gbogbo àwọn ló ń pàṣẹ. Oye tó wù wọ́n náà kàn ń put jáde for everybody. Kí ìlú lè le kókókókó. And I don't blame àwọn tó ń rí ti tó jẹ́ retail tó ń tà fáwọn àwòrán. Ṣebí tó bá tààrà ni wọ́n á tà. Àwọn tó jẹ́ olórí wọn tí wọ́n ń ṣì tí wọ́n lè lóògbé dídí kọ̀ǹtẹ́nà mẹ́wàá wọlé. Àwọn yẹn ní kẹ́ jẹ́ ká bi léèrè ọ̀rọ̀ kí ló le tó bẹ́ẹ̀. Ẹ má sì mí gbọ́ Tinubu ò ṣẹ̀ mí. Mo dúró lórí ẹ̀ kò ṣẹ̀ mí. Ẹ̀ṣẹ̀ tí Tinubu ṣẹ̀ mí ó gbà láti lọ ṣe president Nàìjíríà against the will of Yorùbá people. Yorùbá sọ pé Nàìjíríà ò lè rọ́gbọ́. Èrè ẹ̀ ló jẹ́ sẹ́yìn. Èrè ẹ̀. If you believe pé èmi wà lára tá bàbá ẹ sọ̀rọ̀ pé Tinubu ṣe bá ṣàwọn ta ni ò di owó kó ní Nàìjíríà. Ẹ dárúkọ olóṣèlú fún mi. Sani Abacha kókókókó ó kú wọ́n tún gbà lọ́wọ́ ẹ̀. Babangida kókókókókókókó eléyìí tí kò wọ́n ń kó ó kókókókókókó ẹran dùdí kò sí kankan tó ṣẹlẹ̀. Abdulsalam kó tó hand over ó dìídì print owó fúnra ẹ̀ ní ó print ẹ̀ ó kó lọ ó fi dára tó wù ú kí ló ti bẹ̀ jáde. Ẹni Tinubu jí owó kó ó ti kó Nàìjíríà náà jí kó àwọn kan jí kó Nàìjíríà Tinubu náà jí kó. Ẹ má mi justify pé nǹkan dáadáa ni. Try to understand what I'm saying. I'm not saying pé bóyá wọ́n jí owó kó wọ́n embezzle pé nǹkan tó dáa ni tàbí ká nìkan kó kó nǹkan tó tọ́ sí gbogbo ilẹ̀ Yorùbá kókó sápò mi ò sọ pé tó dáa ni. But the question is this: why do you want to cut his head off? Why there are some others tí wọ́n jí nǹkan Nàìjíríà tí wọ́n jí nǹkan ọmọ Yorùbá gan ju Tinubu lọ? You didn't see anything. Mi ò wá defend Tinubu mo wá sọ fún yín ni ìpè Nàìjíríà cannot work. Ẹ̀yin ni kẹ́ ẹ jókòó kẹ́ ẹ láròjinlẹ̀ kẹ́ ẹ mọ tó yẹ kẹ́ ẹ sọ. Pípé ni only solution or else ọmọ máa lé Tinubu. Ẹ̀yin tẹ́ bá wo fídíò ẹ lọ sọ fún Tinubu pé tí mo sọ rèé títí tó máa fi parí ìjọba ẹ tó bá rí parí mo búra fún ẹ ó lè ìwọ fúnra ẹ gan ò ní gbádùn ìjọba àwọn because ẹni mi pọ̀ ju ọ̀tá lọ fún ẹ kó tètè mọ̀ yẹn a dẹ̀ ti rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ a ti sọ fún ẹ pé ò lè gbádùn ẹ kó tó wá jẹ president tipátipá torí pé ọ̀rọ̀ wa òkúkú ń tà létí yín ọ̀rọ̀ wa ò tà létí yín tí wàá fi parí ìjọba òun ò lè gbádùn ẹ wọn ò ní jẹ́ kó gbádùn ẹ èpè náà máa create sílẹ̀ tó máa gbé ẹṣẹ́ lójoojúmọ́. That is the fact tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ jẹ́ ká bára wa sọ òtítọ́ ẹ jẹ́ ká sọjú abẹ́ ń kó ẹni bá sọ òtítọ́ á kú bó bá dísà ìpèrọ ló fẹ́ pa ikú náà ní ọ̀pá why will I not say the truth? Igbo ò fẹ́ràn Yorùbá
Fúlàní ò fẹ́ràn wa adẹjọ́ wa nù dìde sẹ́mi Nàìjíríà alájọṣe papọ̀ báwo ni progress ṣe fẹ́ wà. Ìkan sọ̀rọ̀ pásítọ̀ mo wo fídíò I was just laughing ó ní kan lọ sí Èkó àwọn ọmọ Ìgbò àwọn nìkan ló dominate Èkó àwọn ló kọ́lé ńlá lásìkò àwọn ló import àwọn ló ṣe gbá àwọn ló ṣàwo. Now how many ọmọ Yorùbá ló kọ́lé sí Aba how many ọmọ Yorùbá ló kọ́lé sí Onitsha? That man is asking that question. It's true. The reason it happens is that ẹ̀yin Ìgbò ẹ̀ kì í talẹ̀ ẹ̀yin fọmọ Yorùbá mo ṣe findings mi débẹ̀ ni Yorùbá ló ń gbẹ́lẹ̀ tí wọ́n fún yín náà ta fún yín. Tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ lọ mọ̀ most of àwọn ilẹ̀ tẹ́lẹ̀ táwọn ọmọ Ìgbò ń tà yẹn tọ́lá lọ́wọ́ ọmọ Yorùbá wọ́n máa ń manipulate àwọn ọmọ Yorùbá lọ́pọ̀lọpọ̀ wọ́n á kó sí wọn lórí wọn fowó tọ̀ wọ́n wọ́n gba ilẹ̀ yẹn lọ wọ́n gba ilé yẹn ẹlòmíì àtàbà bá tó bí tí wọ́n sin sínú ilé àtàmọ́ ilé yẹn fọmọ Ìgbò wọ́n manipulate wọ́n kó ọ̀rọ̀ sí lórí wọ́n kó gbogbo ẹ̀ sí at the end of the day wọ́n àti ìyá ẹ̀ àti bàbá ẹ̀ inú ilé òun náà sin sí àtàfin Ìgbò. And I keep on saying it. Tó o bá lò Yorùbá tó bá lòun fẹ́ ṣe bí ọmọ Ìgbò wà á parun ní reality ló gbọ́ yẹn. Wà á kàn kú ní torí iṣẹ́ tó wà lọ́wọ́ ọmọ Ìgbò ò sí lọ́wọ́ tiẹ̀ wọ́n tó dọ́mọ Yorùbá. So that is why I would never blame ọmọ Yorùbá pé ọmọ Yorùbá ò ṣe business wọn ò ṣe gbá wọn ṣàwò. Kì í ṣe pé kò wu ọmọ Yorùbá láti ṣe. I told you about a woman tó ń ṣòwò owó flower. Àwọn ọmọ Ìgbò gba ayé ẹ̀jẹ̀ obìnrin yẹn kó bá wọlé at last ni. Yorùbá òun gbé ṣọ́ọ̀bù ẹ̀ báyìí ṣọ́ọ̀bù Ìgbò wà lẹ́gbẹ̀ẹ́ bí ṣọ́ọ̀bù Ìgbò wà lẹ́gbẹ̀ẹ́ bí àwọn méjèèjì wọ́n fún obìnrin yẹn wọ́n bà iye bísínẹ́sì jẹ́ fún. At the end of the day ó kó bá wọlé ibi kò lọ́jà tàmọ́ ó rọra gbọ̀nà ilé ẹ̀ lọ. Terry he said this country is not good for one people to control. Your lack of leaders now rulers to rule country. Abeg go. Ẹ try to understand the nǹkan tó wà níbẹ̀. Ṣé Nàìjíríà tóbi tó Amẹ́ríkà ni? Ṣé ẹ tóbi tó Amẹ́ríkà ni? Ṣé ẹ tóbi tó China ni àbẹ́ tóbi tó India? Go to India. Wo population wọn in landscape ẹ tóbi tó China. In population ẹ tóbi tó China. China is almost 18 trillion in GDP. Wọ́n dẹ̀ ṣèjọba wọn everything then lọ ebi ò pa wọn èèyàn ò jà wọn. Go to America. America is almost 360 something million in population. In landscape Yorùbá tóbi tó state kan l'America. Tá bá sọ̀rọ̀ pé ilẹ̀ landscape California nìkan tóbi ju Nàìjíríà lọ. In terms of population wọ́n tóbi jù ní lọ. Yet wọ́n ṣèjọba wọn everything there lọ skoda. Ẹ pariwo pé ìṣe leader kí ló kan leader pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ a ní kò síjọ́ tẹ́ lè gbọ́ra yíyé láíláí níbi tí ò bá ti sí unity there can never be development. Bẹ́ẹ̀ mi ṣe ń sọ̀rọ̀ báyìí àwọn tó yẹ ọ̀rọ̀ mi ò bá yé wọ́n ní mò ń wà sentimental wọ́n ní mo wà tribalistic dédé mi ló ṣe àwọn tí ò bá yé ìtàn máa sọ pé mò ń ṣe nìyẹn. The same thing applicable to some Igbos. Tí wọ́n bá ń condemn Yorùbá tí wọ́n bá ń ba Yorùbá jẹ́ ẹ fẹ́ máa sunkún fún Yorùbá ni. Ìgbò ṣe títí ó ní Yorùbá lọ̀tá àwọn wọ́n ní Yorùbá ló gbógun tì wọ́n. Fáàtì lẹ́gbọ́n lẹ́nu mi yẹn níbi tí ò bá ti sí unity kò lè sí ìlọsíwájú kò lè sí ìdàgbàsókè kò lè sí ìfọ̀kànbalẹ̀ láyé. Ìgbò ò fẹ́ràn Haúsá Haúsá ò fẹ́ràn Yorùbá Yorùbá ò fẹ́ràn Ìgbò ẹ̀yin yẹn lẹ́dẹ̀ tí Nàìjíríà mú báwo lẹ ṣe fẹ́ ṣe ọgbọ́n òun lẹ fẹ́ dá sí. The only solution is ká pín oníkálukú ṣe tiẹ̀. Tẹ bá rí nínú àwọn leader Yorùbá wọ́n á dìde wọ́n ní àwọn fẹ́ràn Ìgbò. I was surprised nígbà tí mo rí bàbá kíná pé bàbá Adébánjọ tó support Peter Obi. Owó ló ń sọ̀rọ̀ kì í ṣe bàbá Adébánjọ ló ń sọ̀rọ̀ it's money that is speaking. Owó ló ń sọ̀rọ̀ kì í ṣe Ayọ̀ Adébánjọ ló ń sọ̀rọ̀. Tó bá ti ń pariwo na Peter Obi o owó ló ń speak. Èmi ń sọ eléyìí
kẹ́yìn ọmọ Yorùbá lè mọ wàhálà tó wà ńlẹ̀. Mo sọ fún yín, àwọn Haúsá Fúlàní àwọn ló ń pàṣẹ dọ́là. Ó lè dọ́là kí dọ́là di 2000 kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe. President wà nínú kóńdó ẹ̀ níbi tó jókòó sí ní Aso Rock ẹ̀. Gómìnà Central Bank jókòó sáfìsì ẹ̀. Kò láṣẹ, kò sí tó lè ṣe. Àwọn tó ń pàṣẹ forex yìí, tó ń pàṣẹ exchange yìí, wọ́n lè dọ́là kọ́ńtì sọ pé dọ́là di 2000 kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe. Èwo lẹ́yìn Yorùbá dì mú? Ẹ kàn sọ fún mi, ẹni tó bá mọ̀ kó kọjáde fún mi ẹ jọ̀ọ́. Kí ni Yorùbá ń pàṣẹ gan-an ní Nàìjíríà gan-an? Adé ń tẹ̀mọ́ ilé tí pé ká dá dúró ló tọ́, ẹni ká bẹnu wa lọ. Ìtí Yorùbá ń pàṣẹ nínú ìdá ìsọ fún mi mo fẹ́ mọ̀. How many Igbo supported Yorùbá? Kò sí. Nothing. Kò sí Igbo tó support Yorùbá. But mo ti sọ yẹn ti kọjá. Èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ni pé Yorùbá wọ́n lọ bí nǹkan ṣe lé kókó yìí tó bá jáwọn ọmọ Ìgbò ló mọ̀ ń ṣe bẹ́ẹ̀ kọ́. Èèyàn máa ń rọ ọ̀rọ̀ lọ́wájú téèyàn àtúrò wá sẹ́yìn ni. Ọ̀rọ̀ mi lè máa rùn sí yíbọ̀ tẹ́gbéyàwó. Ẹ lásọ wọn àwọn ọmọ Ìgbò ló ń kó wọlé. Ẹni building materials wọn ọmọ Ìgbò ló ń kó wọlé. Ẹni ìrẹsì wọn ẹ ló ń jẹ wọn ọmọ Ìgbò ló ń kó wọlé. Ẹni electronics wọn ó dowó gógó ọmọ Ìgbò ló ń kó wọlé. Ẹni gbogbo ilé kókókó àwọn ọmọ Ìgbò ló ń tà á, àwọn ló wà ní kíá ẹ̀. Tó bá jáwọn ló mọ̀ ń ṣe bẹ́ẹ̀ kí ìlú lè le kó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  orúkọ Tinubu kó lè máa bàjẹ́ sí ìlú nǹkan. Mi ò wá condemn Igbo, mo wá sọ reality ni. I have Igbo's friend. Tí wọ́n bá dẹ̀ sọ pé torí eléyìí tí mo sọ ìpáwọn òṣèré mi mọ́, bye bye, ẹ̀jẹ̀ Igbo kan ló wà lára bí ẹ̀jẹ̀ Yorùbá, ìran mi ìran Yorùbá ni. I'm a pure, full-blooded Yorùbá man. Kí ni Yorùbá? Ada fún ẹ, ó ní what is Yorùbá Sele? Èmi ló kàn. Sẹ́ni náà kò sí. Ọmọ Igbo bá pé 20 ní street. Mo lè bu ẹ̀yin fúnra yín mọ̀ náà. Agbára ni wà á lọ́mọ Yorùbá kan láàrin wọn tó ń tajà. Tó bá tò ṣọ́ọ̀bù Igbo rèé ní èjì ẹ̀ta ẹ̀rin Igbo àrùn Igbo ẹ̀fà Igbo èje títí tó fi wọ 20. Lágbára kàkà ni wàá fi rí Yorùbá kan bẹ̀. Mo dẹ̀ ń sọ fún yín pé kì í ṣe pé Yorùbá yẹn ò fẹ́. Tí Yorùbá yẹn bá wọ bẹ̀ fóun náà fẹ́ ta tí wọ́n ń tà. Fún pa wọn bá tiẹ̀ jẹ́ á lọ dandan ni. Nítorí ẹkẹ́ni yẹn tà ní 10,000. Igbo yẹn torí ká yí ọmọ Yorùbá yẹn lè bàjẹ́ ó lè ta ní 2,000 fún. Ṣùgbọ́n ẹ jẹ́ kọ́ ọmọ Yorùbá yẹn kúrò fẹ́ kókó bá wọlé kó lọ tán. Ìdán tà ní 2,000 ọmọ Yorùbá ń tà ní 10,000 yẹn ọmọ Igbo tà ní 20,000 fún ẹ. Oh, you need choice than to buy it from them. You won't have choice. Wàhálà dandan lọ́wọ́ wọn torí kò síbi bí tó lè lọ. Kò síbi tó tún lè gbà lọ. Kí ló dé? Gbogbo ilé tèmi sọ yìí mò ń sọ kẹba lè kí Yorùbá lè ẹ jíṣẹ́. Nigeria cannot work. One Nigeria can never work. Ẹ pín ikú ní kálukú ṣe tiẹ̀ sẹ́. Ẹ̀yin àgbàgbà ẹ dìde àwa ọmọ yín sọ pé a máa tì yín lẹ́yìn. Á dúró. Ọ̀rọ̀ ògbẹ́nu ti wá. Ẹ fún wa lọ́rọ̀ sọ ẹ̀yin bàbá wa. Ẹ̀yin bàbá yìí ni kẹ́ ẹ dìde àwa ọmọ yín dúró tán. Ìjà tó ti yẹ kẹ́ ẹ jà fún wa lọ́dún tó ti pẹ́ ni. Níṣẹ́ ló yẹ káwa ọmọ yìí ká máa gbádùn Yorùbá lásìkò yìí. Àwọn bàbá ńlá wọn ní Dubai ló jà fún wọn. Dubai ń gbádùn ẹ̀ lẹ́nu. Bàbá ńlá wọn ní Qatar ló jà fún wọn. Àwọn Qatar ń gbádùn ẹ̀ lẹ́nu. Àwọn bàbá ńlá wọn ní Saudi àwọn ló jà fún wọn. Wọ́n ń gbádùn ẹ̀ lẹ́nu. Kí ló dé tẹ̀yin bàbá wa náà ò jà fún wa káwa ọmọ yìí gan gbádùn? Kí lẹ fẹ́ fi sílẹ̀ dàwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn yín àwọn ọmọ tó ń bọ̀? Ẹ wo lẹ Yorùbá lẹ́ni. Building materials as big as Akure is. Agbára kákálẹ̀ lè fi rí ọmọ Yorùbá mẹ́rin tàbí márùn-ún tó ń ta building materials. Bó bá jẹ́ plumbing nínú àwọn 20 ó lè má rọmọ Yorùbá kan láàrin wọn. Tó bá gbìyànjú ẹ̀ wọ́n á fún pa ní wọ́n bá tiẹ̀ jẹ́.
ẹ wá bira yín lé ẹjẹ́ ká tiẹ̀ tún rò bẹ́ẹ̀ wò mi ò sọ pé ó ṣojú mi ọmọ Ìgbò kan sọ létí tèmi mi ìpèsè bá ara sọ báyìí àwa lókàn àwa là ń wá ìjọba ká má ṣe ìjọba ṣe báwọn làwọn ń kọjá wọlé àwọn làwọn mọye táwọn lè ta price àwọn làwọn mọye tó wù wọn táwọn lè pe price tó bá wù wọn àwọn ó lè dọ́là káwọn pè ní 50,000 ọjà 10,000 lẹ́yìn ó lè dọ́là káwọn pè ní 50 ọmọ Ìgbò ló sọ bẹ́ẹ̀ fún mi kò ṣe pé bóyá mo wá pàtẹ fún mi mo fẹ́ tí mi gbọ́ àjọ dúró ní kòrókòró báyìí ni I have to think pé ìtí ọ̀bẹ ni sọ word of tó bá jẹ́ pé bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn kán mọ̀ fẹ́ fi sabotage kan fẹ́ fi ba ìjọba Tinubu nǹkan jẹ́ oore adẹ̀sọ fún Tinubu o kò gbọ́ ni o a sọ fún bàbá yìí o kò gbọ́ ni o pé Nàìjíríà ó sara ẹ̀sẹ̀ bàbá ẹ support Yorùbá nation yìí ẹ jẹ́ ká gbà á kẹ́ẹ̀tì ẹ̀ dìde kẹ́lẹ́ fẹ́ ṣe first president káwa ẹ̀ support yìí káàtì ẹ̀ kọ́kọ́ gborílẹ̀ èdè wa wọn káwa fún yín ní support bàbá wa Tinubu kọ̀ you are a president now òbí àwa kọjá ó dúró sí kọ́nà ó yín mú sí ẹ ó yín mú adẹ̀pẹ́ ó ní báǹkì ẹ wà lára àwọn tó gba ayé jẹ́ sí tó ń ta gbogbo nǹkan jẹ́. The more tí ò bá ti sí ìfẹ́ tí ò sí unity don't ever expect any development. Mo ti sọ ilé ìtẹ́lẹ̀ rí tó bá jẹ́ ọmọ Haúsá ló débẹ̀ a máa ṣe pé èèyàn mi àwọn tó kù ìyá máa jẹ wọ́n ń pààyàn wọ́n máa pọ́n ìyàlá lẹ́kùnrẹ́rẹ́ bọ́jọ́ ọmọ Ìgbò ló wọ bẹ̀ a máa ṣe èèyàn màámi Bùnmi one you are welcome God bless you for me bọ́jọ́ ọmọ Ìgbò àwọn náà máa ṣe èèyàn mi àwọn tó kù náà wọ́n máa pọ́n mi ìyàmú Yorùbá nìkan ló máa ń dágbà ń sọ pé we want justice mo ti sọ fún yín lọ́pọ̀lọpọ̀ ọgbà tẹ́ ẹ bá rọ́mọ Haúsá àti Ìgbò àti Yorùbá ọmọ Haúsá àti Yorùbá tí wọ́n bá ń jà tí wọ́n bára wọn jà tọ́mọ Haúsá bá débẹ̀ á bẹ̀rẹ̀ sí ní ájọyìn ọmọ Haúsá ẹgbẹ́ ẹ̀yìn wọn á máa du ọmọ Yorùbá ni á máa du ọmọ Yorùbá yìí wọn á jọ lù bí kí ẹ̀sìn ọ̀sẹ̀ tó wọ́n lè lù pa ṣùgbọ́n tọ́mọ Yorùbá bá débẹ̀ á bèrè pé kí ló ṣẹlẹ̀ tó bá jẹ́ ọmọ Yorùbá yẹn ló ṣẹ̀ tó jẹ̀bi Yorùbá dá ọmọ Yorùbá yẹn lẹ́bi pé ìwọ ló jẹ̀bi o fẹ́ yan ọmọkùnrin jẹ kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé kì í ṣe ìyá mi wọ́n expect kí n máa support yẹ that is Yorùbá for you that is Yorùbá for pure typical Yorùbá nìyẹn a máa jẹ́ kó yí ẹ pé thank you my mommy Yeti Queen God bless you for me Yorùbá yẹn á jẹ́ kó yí ẹ pé n tó ṣe ò dáa sọmọ Haúsá yìí ṣùgbọ́n ọmọ Haúsá ò ní béèrè question láyéláyé bọ́dẹ̀ tó ọmọ Ìgbò náà the same thing ni wọ́n á da èdè bọ́dẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní pèdè náà tó náà wọ́n á bẹ̀rẹ̀ sí ní pàwọ́ fún títí wọ́n fi bá tiẹ̀ jẹ́. Ìdó wá jẹ́ kọ́rọ̀ yìí dùn mí ni pé Yorùbá ẹ̀yin fúnra yín gẹ̀ ìfẹ́ rárá yín. Ìyà tó jẹ Yorùbá lè ní ẹ̀yin Yorùbá fúnra ara yín lè fi ìyà ń jẹ ara yín. Torí apariwo akétantan yín pé kò sọ́nà nínú wọn Nàìjíríà mọ́. Ẹ̀yin àgbàgbà wa kan ìṣẹ̀lẹ̀ gbé oṣù káràbàdẹ̀lẹ̀ṣù kẹ́ fi ru òṣèlú yẹn sórí kẹ́ pariwo Nàìjíríà. A rí bàbá wa kan onífíìmù ó ní kò sí kan tó ń jẹ́ Yorùbá nation mọ́ tí Tinubu bá ti wọlé ayé máa dáa àtìgbà tí Tinubu ti wọlé táyé ti post sí jáde wà yẹn ti kẹ́kẹ́ ti pamọ́ lẹ́nu kò lè jáde sọ̀rọ̀ mọ́ ó sì ń bọ̀ wá bẹ̀bẹ̀ bí ọlá ìyá Igwe ṣe wá bẹ̀ níta bàbá Jídé kò sọ pé èyí gẹ́sì ń bọ̀ wá dọ̀bálẹ̀ ṣe máa wá gbolẹ̀. We told you ẹ má ro ìta fẹ́ jẹ mo ń sọ̀mù tó sọ mo nífẹ̀ẹ́ Tinubu ju gbogbo yín lọ ṣùgbọ́n mi ò lè nífẹ̀ẹ́ Tinubu ju Yorùbá lọ. Yorùbá is greater than Babala for anybody. We are talking of a nation, one of the greatest nations in the world. Òun là ń sọ nípa ẹ̀. Èmi nífẹ̀ẹ́ Tinubu ṣùgbọ́n mi ò fẹ́ràn ìjùlọ Yorùbá lọ. We are talking of orílẹ̀-èdè tó kàn mí tó kàn ẹ́ tó kàn ẹni tó kàn gbogbo wa pátápátá tó kàn àwọn ọmọ tá a fẹ́ bí. Ẹ̀yin wá torí pé ẹ fẹ́ràn Tinubu ẹ kó ìran Yorùbá ẹ kó wa sínú ìyà. Ìbá ṣe pé gbogbo yín pátápátá pẹnu pọ̀ ẹ pẹnu kò kẹ́ gbogbo ẹ̀yin tẹ́ pẹ̀lú ayé ló ní fíìmù kẹ́ pẹnu kò kẹ́ ẹ lọ bá Olúayé àbẹ̀kílẹ̀ ń pè Awon
kẹ́ ẹ ṣàlàyé ìdí fún pé bàbá ẹ bá wa kọrin sétí Tinubu pé ká jókòó ká dá dúró ló tọ́ kí gbogbo yín kẹ́ ẹ gbé sí bí ò bá tiẹ̀ gbọ́ gbogbo àgbáyé àṣàbò pé gbìyànjú pé sọ tẹnu yín ṣe bẹ́ẹ̀ ti ní bó ṣe rí yìí ṣe rí pé mo ń tẹnu mọ́ ẹ lọ kọ sílẹ̀ títí tí Tinubu á fi parí tẹ́ ẹ bá expect pé bag of rice máa padà já sí 50,000 everywhere tẹ́ bá ti rí Ọmọlúkà ẹ máa lẹ̀ mí lóko tí má ti rí tòkó dún lára mi gbòòsà tí mo rí yéyéyé máa ti mọ̀ pé tí mo ṣe òun ni mo gba òkò lé lórí ẹ lẹ̀ mí lóko everywhere tẹ́ bá rí mi tí ráìsì bá já padà títí Tinubu fi máa parí ìjọba ẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ fún mi. Àwa ń sọ fún yín pé nǹkan ò lè dẹrùn ó máa worst sí ni torí pé kí ni ìpìlẹ̀ Nàìjíríà ò ń ṣèpìlẹ̀ dáadáa ìpìlẹ̀ Nàìjíríà ò kì í ṣe ìpìlẹ̀ tó dá ìpìlẹ̀ tó gbé kalẹ̀ lórí irọ́ lórí èké lórí fake òun ni ìpìlẹ̀ Nàìjíríà the only solution the only not the best the only solution is total dissolution every political ṣe tiẹ̀. And I will keep on telling you èmi ò ní parọ́ fún ẹ mi ì ní pọ́njẹ̀bẹ̀ láti sà ìwọ tó bá wù ẹ lólò na wàásù go help them correct you. Mọ̀mí fún yín serious yay this is funny at the same time it's not true it's not funny. Ọ̀rọ̀ òtítọ́ ọ̀rọ̀ ó máa ń dàbí ìsọkúsọ ni ọmọ Ìgbò tó wà ní wọn rí mi bí ẹni burúkú and they knew ẹ jẹ nílẹ̀ Yorùbá ẹ mú nílẹ̀ Yorùbá ẹ gbógun ti ìran Yorùbá. When in 1967 nígbà tí wàhálà civil war tó bẹ̀rẹ̀ Biafra war agbọ́n nínú tẹ̀kọ̀rọ̀kọ̀rọ̀ ni Ojukwu give order oní gbogbo ọmọ Ìgbò kan máa padà bọ̀ lé gbogbo wọn náà lọ lé àwọn tó kọ́lé síbí èyí tó ní property Awolowo make announcement pé nǹkan kan ò gbọ́dọ̀ ṣe property wọn you must reserve their property for them. Wọ́n lọ after tí wọ́n parí ogun ní 1970 àwọn tó ní property padà sí di property wọn wá take over ẹ̀. Yorùbá dẹ̀ wọ́n reserve ẹ̀ wọ́n keep ẹ̀ fún yín ọ̀nà wọn lọ́tún fìfẹ́ hàn fún yàn jù yẹn lọ. Ṣùgbọ́n ṣe lẹ́ ń kórìíra Yorùbá ní gbogbo ọ̀nà. Agbọ́tàn náà gbogbo property yín lẹ padà sórí ẹ̀ lẹ padà sí ìdí ẹ̀. Ever since then wọ́n dẹ̀ fún yín ní ọ̀pàyè gbà yín nílẹ̀ Yorùbá. Kàkà bẹ́ẹ̀ ogun lẹ̀ dìde ẹ̀ sí wa. Ẹ̀yin tẹ́ ń wò mí mo tún repeat ẹ̀. What if tó bá jẹ́ pé bí nǹkan ṣe le koko yìí what if tó bá jẹ́ pé àwọn ọmọ Ìgbò wọ́n mọ̀ torí àwọn ló wà 90% or 95% of ọjà tí wọ́n ń tà lẹ́yìn pariwo gbogbo yìí àwọn ọmọ Ìgbò ló tà á. What if wọ́n mọ̀ ń gbé owó lé brutally kí nǹkan sáà lè lé kókókókó káwọn èèyàn lè máa ṣẹ́pẹ̀ fún Tinubu kan sọ pé ìjọba ẹ̀ ò lójútùú. What if ẹ jẹ́ ká tún wò ó ká tún fojú yẹn wò ó ẹ̀yin Yorùbá ẹ ti rí reason tó fi yẹ kẹ́ ẹ bọ́ síta sí kẹ́yìn gan ṣe business kò sówó tí Ìgbò ṣe tẹ́yìn gan ò lè ṣe ó kàn jẹ́ pé Ìgbò àfún yín ayé o nǹkan máa wá ó máa dojú ẹ̀ báyìí o. After you find 3 million Igbos àwa la pa yín ni ṣé àwa la pa yín ni ṣé bẹ́ẹ̀ yàn àtàwọn tẹ́jọ́ di kùkùrákù papọ̀ àwọn ló lẹ́jọ́ para yín so what you concern me with that after you find 3 million Igbo kí ni population gbogbo ẹ̀yin Igbo tí wọ́n pa 3 million ẹ̀ máa exaggerate kan tí ó ti exaggerate gẹ́rẹ́rà kó bó ṣe yín lọ báyìí Ìgbòho Òòṣà o ti ṣe tọmọ ọkọ I love what you did but don't trust Igbo. Ìgbòho Òòṣà owó bàbá Dami ó ti ṣe tọ́lọ́ ó ti bẹ̀ ó ti solicit fún Nnamdi Kanu ó ti solicit fún Nnamdi Kanu but sir ìkan náà wọn mọ yín dẹ́ trust ló sọ̀rọ̀ o don't ever trust Igbo. Wàá gbẹ́ wọn lẹ́yìn wọn á fi gbé ẹ̀jẹ̀ ni wàá dá wọn lóko wọn á fi dú ẹ láyà bàbá mi Ìgbòho Òòṣà mo sọ eléyìí fún ẹni Igbo can never be trusted. Ẹ pè mí lórúkọ tẹ́ ẹ fẹ́ kò kàn mí o kò kàn yé
mo sọ ilé ìtàn mo sọ tán kò sí tó lè tó máa sọ pé mo ṣe sọ kò ní padà sí mi lẹ́nu. We are not even ready to fight anybody. Kó ní kálukú ṣe tiẹ̀. Ẹ pín kí Ìgbò ṣe tiẹ̀, káwúsá Fúlàní ṣe tiẹ̀, kí Yorùbá fèsì tiẹ̀. Ìgbò tó bá fẹ́ wá ṣe bísínẹ́sì nílẹ̀ Yorùbá á gba visa á dẹ̀ fún ní rules. Kò ní sí pé Ìgbò adé wọn fẹ́ dominate. A kàn ń pariwo pé Fúlàní gbalẹ̀ ni. It is true Fúlàní gbalẹ̀. Ìgbò ṣe Ìgbò ò gbalẹ̀ ni. Bàbá wíjà ìwé ẹni ṣe bá wà là ń tà fún yín. Bàbá tó wà ní ilé tí yà ń jẹ Ìgbò agbèmọ́ra. Bàbá make I pay you 5 years for the building. Reality lẹ́gbọ́n yẹn. Make I pay you 5 years inú bàbá náà dùn bàbá òkùnkùn mẹ́rin ti agbowó ọdún 5. Kówó ọdún 5 tó pé kọ́dún kan tó pé bàbá ti náwó tán. Ìgbò àtúgbé wọn bàbá that money don finish make I give you another 5 years. Bàbá ní kó wà á tún fún ọdún 10. Kọ́dún kan tó pé méjì bàbá ti náwó tán. Ìgbò àwọn dàda àbí make I kúkú buy am for your hand. Bàbá ò ní choice. At the end of the day àtà fún ọmọ Ìgbò tipátipá mọ sísẹmù tán lọ àmọ lọ́jíìkì wọn. Yorùbá ni wọn kàn fúnra wọn ní brain tá a sọ̀rọ̀ fún yín gbogbo yín àfi kẹ́ máa jó disco kẹ́ máa lọ náwó fún Wàsíù kẹ́ máa fi owó kẹ́ máa fi ṣe ilẹ̀kẹ̀ kẹ́ máa gbé sọ́run òun lẹ́mọ̀ kẹ́ máa dáṣọ ẹgbẹ́jọdá kẹ́ máa ṣe patí pàmòlù 10 pàmòlù 20 òun lẹ́mọ̀. Ẹ máa wọ̀rọ̀ ìdí tó ṣe ń tàbí lára Ìgbò ń gba gbogbo ìgboro wa lọ́wọ́ wa wọn ò dárí ìgboro lò mọ́. Àtúnika lọ mú gbọ́ Fúlàní gba gbogbo inú gbòhùn lọ́wọ́ wa gbò láfẹ́ wọ̀ Yorùbá ẹ̀rọnú Yorùbá ẹ̀yin tẹ́ ẹ sá lọ sókè òkun gan ò ṣe é lọ. Ẹgbẹ̀dán ẹlẹ́rìí àlóòtú Amẹ́ríkà lọ sí Canada lọ sí gbogbo ẹrú lẹ lọ ń ṣe níbẹ̀. Mo sọ àwọn kan gbógun tì mí wọ́n ní mo ṣe sọ pé ẹrú lẹ lọ ń ṣe. Kí ló ń pè lẹ́rú? When you are working for somebody and that person is paying you ẹni yẹn lọ kọ ẹ òun ló lórí ẹ òun láláṣẹ ẹ. Wọ́n ní láwọn ní gàgà kó ga ju rírì ẹ lọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹni tẹ́ ẹ ṣiṣẹ́ fún ló máa sanwó yín òun ló lórí yín òun ló gbéṣẹ́ fún yín òun ló gbóko fún yín lo he's gonna pay you you are his slave either direct or indirect. Iṣẹ́ ẹrú lẹ lọ ń ṣe. Whereas ẹ̀yin ló yẹ kẹ́ ẹ jókòó sílẹ̀ Yorùbá káwọn máa wá síbí kí wọ́n máa ṣiṣẹ́ lábẹ́ yín torí gbogbo tó yẹ kẹ́ ẹ fi jẹ́ èèyàn Ọlọ́run ti ṣẹ́dá sílẹ̀ Yorùbá yìí. Mo lè ka orílẹ̀-èdè 10 fún yín tí wọn ò ní mineral resources tí Yorùbá ní tí wọn ò ní ọpọlọ tọmọ Yorùbá ní mo lè ka fún yín bẹ̀rẹ̀ látòrí Israel pọ́lẹ̀ ní dẹ́wà ní Bíbélì ẹlòmí àtúnjẹ gbèsè alóhùn lọ sí Sele ló lọ Jerúsálẹ́mù àtúnjẹ gbèsè alóhùn lọ Jerúsálẹ́mù adébẹ̀ àtúnsanwó pilgrimage either $100 or $200 àtúnsan sápò ìjọba wọn. Israel wọn ò ní ìdásímẹ́wàá mineral resources lẹ́yìn ọmọ Yorùbá ní. Go to UAE United Arab Emirates wọn ò ní ìdásímẹ́wàá nǹkan tí ẹ̀yin ọmọ Yorùbá ní. Epo ni wọ́n níbẹ̀ góòdù gan wọn ò ní. Gbogbo góòdù tẹ́ ẹ rí ní Dubai wọ́n kó wá ní ètò kó wá láti India tó kó wá láti Italy wọ́n kó wá ní wọn ò ní góòdù epo nìkan ni wọ́n ní and they make use of it. Ọmọ wọn ò jìyà ìyà ò jẹ wọ́n. Go to Qatar tí wọ́n pariwo wọn ò ní ìdásímẹ́wàá nǹkan tẹ́yìn ọmọ Yorùbá ní. Àwa ṣe findings ni ó dẹ̀ dá wa lójú. I don't bloody care. Kọ̀ọ̀kan tó bá wù ẹ́ jáde òótọ́ ọ̀rọ̀ máa ń korò ní. There is no unity in Nigeria. Igbo ò fẹ́ràn Yorùbá. Hausa ò fẹ́ràn Igbo. Yorùbá ò dẹ̀ fẹ́ràn Fúlàní. Ló bá tán. Dẹ̀ kí là ń dààmú ara wa fún. Bọ̀tí tó dùn èmi ni pé ẹ̀yin Igbo hypocrisy yìí pọ̀ jù. Ẹ máa pretend bí bàtẹ́ fẹ́ràn wa. Ẹ̀yin gangan lẹ́dẹ̀ pa wá. Ẹ̀yin lẹ̀ báyé Yorùbá jẹ́. Àìmọye ẹ̀yin ló yẹ kẹ́ ẹ máa ṣiṣẹ́ bí káwọn wọ̀nyẹn wá ṣiṣẹ́ lọ́dọ̀ yín
bọ̀ ẹ̀yin lẹ lọ ṣiṣẹ́ lọ́dọ̀ wọn. Ọmọ Yorùbá wà ní Qatar, wà ní Yemen, ìkan pè mí ní Yemen, á sùn sílẹ̀. Àwọn ẹni tó tún bá ṣiṣẹ́ ẹnìyàn tún bá sùn, àwọn ọmọ ọkùnrin tún bá sùn. Tá ọ̀rẹ́ ẹ bá dé wọn tún fi ṣàlejò fún ọ̀rẹ́ ìyá tún gbó. Ọmọ Yorùbá tó yẹ kó wà ní ilẹ̀ Yorùbá káwọn yẹn wá síbí kán wá ṣiṣẹ́ lábẹ́ ẹ̀. Oh, you don't need to hate me because of this truth. Òtítọ́ máa ń korò ní, and if you decide to hate me, you are free. Free. Ojú ọ̀run ni ó jáde kí wọn náà kántà mi kó sọ̀rọ̀ sí mi. I don't bloody care. Òkan yé Yorùbá ẹ fúnra. Bàbá mi Ìgbòho Òòṣà, lè trust Igbo, they can never be trusted. Bá a ṣe lè trust Fúlàní láyé àti láìláì. Tora mọ táwọn Fúlàní wà áfà. Igbo also can never be trusted. Anywhere tó bá wọ̀, they always want to dominate. They want to dominate. Can take over. Can sọ pé àwọn ló ní. They did it in Ghana. They did the same thing in South Africa. They did the same thing in Egypt. The same thing in Liberia. The same thing in Kenya. Àwọn country tí mo sọ yìí, wọ́n ní ìdíje ogun sáwọn ọmọ Igbo ni. They never. Ẹ bá gbọ́ pé wọ́n dìde ogun sáwọn ọmọ Nàìjíríà ní South Africa. Ṣé ọmọ Hausa lẹ pè ní àbọ̀mọ Yorùbá? Àwọn Igbo tó wà bẹ́ẹ̀ ni, because they want to dominate. No respect fáwọn tó nílẹ̀. Bọ́n ṣe nílẹ̀ Yorùbá lẹ́nu. Go to Lekki. Wọ́n ti sọra wọn dá nǹkan bí sí gbogbo bẹ̀. Everywhere they want to dominate. Ní ká má dominate. Ṣùgbọ́n dẹ́ẹ̀dẹ́ mìíràn họ. Díẹ̀ ni kí ló dé. Ara àwọn ọmọ tó bí wọn ló ń jà lé lórí nìyẹn. Tinubu wọlé báyìí, what if wọ́n repeat yẹ tó bá yẹ pé ọmọ ń jẹ́ kí gbogbo kíní price kíní wọ̀nyí wọ́n unnecessarily kórúkọ Yorùbá lè bàjẹ́ tó pé Yorùbá ló wà mẹ́. What if mo kọ́ jáde ni tó bá jẹ́ pé bẹ́ẹ̀ nǹkan tẹ́yìn Yorùbá ò dẹ̀ fúnra sí torí pé Yorùbá dẹ̀ fúnra ara yín ẹ̀ fẹ́ràn ara yín ẹ̀ nífẹ̀ẹ́ ara yín ẹ̀ kórìíra ara yín ẹ̀ gbọ́n bí tẹ́ ẹ lọ ẹ jẹ́ dídìde èmi ò bẹ́ẹ̀ níbọ̀dì jà mọ́ bàbá mi Ìgbòho Òòṣà ti ní ká má jà mọ́ ìsì jà mo ń ṣí ilé tí ẹ dìde Nàìjíríà ò níbi lọ. There is no unity so far ní Nàìjíríà láti 1940 tó ti sọ nípa unity ò sí rí orí ìjàlẹ̀ wà títí tó fi kan Awólọ́wọ̀ àti Sàdáúnà àti Azikiwe agbadélótàn Azikiwe dìde ogun túre wo Awólọ́wọ̀ títí táwọn méjèèjì tí Sàdáúnà àti Awólọ́wọ̀ táwọn tó fi kú kó tó di pé Azikiwe díẹ̀ padà kú. Azikiwe ọmọ Ìgbò kò fojú rẹ̀ wá Awólọ́wọ̀. Ó ṣe débi wípé ó fẹ́ wá jẹ gómìnà ilẹ̀ Yorùbá. Ó fi ilẹ̀ Ìgbò lẹ̀ ó fẹ́ wá jẹ gómìnà lórí ilẹ̀ Yorùbá. Ṣé dìdì nílẹ̀ pé wá ní ìtàn? Máa tán pè ní ìtàn ni wọ́n ní bámọdé ò bá tàn á bá àrọ́bá ní bàbá àtàn. Àwa gbọ́ adẹ̀mọ́ bó ṣe lọ. We are not and we will never trust Igbo. Wọn ò ṣe trust láyé. Táwọn Igbo náà bá rà ní Yorùbá ò ṣe trust. Fúlàní ò ṣe trust. Kí la wá jọ wà papọ̀ lórílẹ̀-èdè kan fún kí la jọ ṣe fún? Kí la jọ tọ́ra wa fún? Inú yàrá kan wọ́n jọ kó àwa mẹ́ta sínú yàrá kan. Ẹni ní lágbájá ò ṣe trust. Eléyìí náà ní lágbájá ò ṣe trust. Eléyìí náà ní lágbájá ò ṣe trust. Ẹ̀dẹ̀ jọ wà ní yàrá kan kí ló máa gbẹ̀ yìí? Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta máa kú dànù ẹ máa para yín yàrá. Ká má bàa para wa. Ẹ jẹ́ ká pín kí kò ní ká gún ṣe tiẹ̀. Let Igbo go. Let Yorùbá go. And let Fulani be on their own. Ṣé gòbe? Magana Nyankari. Nna àpọ̀ ọdún. Kò jù bẹ́ẹ̀ lọ. Mo sọ eléyìí ni tí bá ní kí n tú àwọn atrocities Igbo fún yín, ó kúnlẹ̀ ní o. Gbogbo impact Igbo lórí unitary system tá a wà nú ẹ̀ tá ń pè ní federalism kìíní. Ẹ wo má jẹ́ padà sẹ́yìn táìmù ti pé kò ní ju bẹ́ẹ̀ lọ Ọmọlúkà ni mo jẹ́. Ẹ ṣé mo dúpẹ́ o.
ẹ pín program yẹn jẹ́ kó rìn lórí kan tó bá wù yín kẹ́ pè mí àdógbò ní kí mo ti sọ ilé what if nǹkan le kókókókókó dárúkọ nǹkan tó le mo fẹ́ ẹgbẹ́ tó máa lọ ẹ dárúkọ nǹkan tó le bíi mẹ́ta tó ń wọ́n gógógó níta ẹ kàn dárúkọ mẹ́ta fún yín kẹ́ wá sọ fún mi àwọn tó ń tà àwọn tó ń kó wọlé àwọn tó wà nídìí ẹ̀. The only business tí mo mọ̀ pé ọmọ Yorùbá ń ṣe tí wọ́n wà nídìí ẹ̀ dáadáa òun ni mọ́tò ó tán ni mo lè sọ pé business táwọn ọmọ Yorùbá ń ṣe ó dẹ̀ lójú àwọn ibi tó ọmọ Yorùbá ti ń ṣe. If you go to Lagos 60% àwọn dílà tó wà lẹ́kọ̀ọ́ Igbo sì ni àwọn other state bíi Ondo Èkìtì kankan làwọn ọmọ Yorùbá ti pọ̀ tó ń ṣe dílà tí ọmọ Igbo pọ̀ tó but mọ́tò làwọn ń tà tí wọ́n bá sọ̀rọ̀ spare part wọn ò bí ẹ̀dá ò lè rọ́mọ Yorùbá láàrin 30 àwọn tó ń ta spare part mọ́tò tó bá kọ́ 30 sílẹ̀ ṣọ́ọ̀bù 30 ò lè rọ́mọ Yorùbá kan tó ń ta part mọ́tò odindi mọ́tò làwọn ń tà ní tiwọn mọ́tò tí wàá gbé sílẹ̀ odidi oṣù méjì ó lè má rèéyàn kówó lé lónìí ṣùgbọ́n ọmọ Igbo àwọn ń ta part gbogbo mọ́tò tó ń ṣiṣẹ́ eléyìí tó bàjẹ́ kíní kan bàjẹ́ plọ́ọ̀gì bàjẹ́ tìbí bàjẹ́ wọ́n fẹ́ sáré rà sí ọmọ Igbo ló ń tà á. Ẹ lọ sí ṣọ́ọ̀bù wọn bí tán ti ń tà á ẹ ka ṣọ́ọ̀bù 30 ẹ bá rọmọ Yorùbá kan ẹ wá fi kàrẹ́ mi nínú. Ẹ̀kọ́ mo fẹ́ rí kí ni nǹkan tó wọ́n gógógógó níta tí ò ń sọ ọmọ Igbo ló ń tà kò sí. What if bóyá wọ́n kàn mọ̀ọ́mọ̀ bu owó yẹn ni kí nǹkan lè nira káwọn yẹn lè máa pariwo Tinubu kan lè máa ṣẹ́pẹ̀ fún continuously bàbá fúnra ẹ̀ ló request fún un bàbá Nigeria can never work má jẹ́ orúkọ ẹ̀ ó bàjẹ́ call for a conference kẹjẹ ká jọ dòkó sí náà table ká pín oníkálukú bá tiẹ̀ lọ kẹ́ máa padà bọ̀ lé bàbá àmọ̀ràn mi nìyẹn ẹ lè sọ pé kò ní sí kí ni òun sì nínú ẹ̀ tí ìbá sojú kòkòrò àtàìnítẹ́lọ́rùn ó wá yẹ kọ́mọ kékeré sọ pé ó ní màlúù tó ń mu gàrí ni ta lọ́lọ́run ò ṣe fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta Ọlọ́run ṣe fún Ìgbò ó ṣe fún Haúsá ó ṣe fún Yorùbá ó fi ọrọ̀ ajé ó fi jíkì gbogbo wa kò sí gbogbo wa tá à ní ojú kòkòrò àìnítẹ́lọ́rùn lọmọdé á fi sọ pé ó ní màlúù ò mà tó ń mu gàrí o so bàbá ó easy ẹ pè sí rántébù àwọn tó bá yẹ kẹ́ ẹ pè wọ́n kẹjọ pín lójú kálukú ṣe tiẹ̀ kó ní kálukú máa lọ. Òbídì ọ̀nkú ẹ̀ má lárí mọ́ screen ẹjọ́ sá mbá àlámọ́ ní ìgbówólọ́wọ́ bàbá lákú bàbá ẹ̀ rà screen tó pariwo ọwọ́ Ìgbò ni mo ti rà á and then oore ọwọ́ Ìgbò ni mo ti rà á kò sọmọ Yorùbá tó ń tà á abẹ́rẹ́ fẹ́ mo akọ̀dálẹ́ pè mí ni I am more intelligent than you I know what I'm saying you this non-entity alakriti idiot. Thank you, my friends. God bless you. Me ò kórìíra anybody. I don't hate them. I am only saying this láti call attention yín wípé what if and after that what if there is no unity kí ló dé tá a pín ẹ̀yin bàbá wa ní kẹ́ ẹ sọ̀rọ̀ we will support you. Thank you and God bless. Ó yá kọ́ tí ẹ jáde bùkún ní orílẹ̀-èdè Yorùbá rí lè flash Ọlọ́run jù yín lọ ẹ fẹ́ flag mi Ọlọ́run jù yín lọ ó jẹ́wọ́ bó ṣe tó fún yín ẹ̀yin wẹ̀ ẹ kéré ó yájọ ìbùkún ní orílẹ̀-èdè Yorùbá ó yá pín bó ṣe yẹ kó pín má gbàgbé oyin wà ògidì oyin pure natural honey contact Ọmọlúkà tó bá nídìí ẹ̀ this is my number 070-4609-2484 once again 070-4609-2484. Thank you and God bless you.